ni kwa le kemi abete mi do nya kora ale o tebe mi no wenye ya e fe je gbona me de ale kemi do fien ya azame gomme je jeme ya mi do ale mi voici colline mi anto mi aroko fifia mi la banto e so for de mi ado na go be hallelujah correct is a good alo mi ga se alo oh the grace of o va di e cooperative ya o de la pete o de tubede le ka poro toji kanbele tubede o yo ko fe na o ne ma azo alebe bere ka kwa ozo e dukete mo le a ka fra je ti e ko bi anu go do le a de ka ya le tuami ya me si amina e la bible ma ba ko zana e blitile ah mais des vieux mais de même maintenant et des vieux votre classe est de 6 ans il ne compte pas vraiment mais de crowd et bliti zangele non ñu no blié ala tianti ya zangele alebe yiyi yonte minya yide yiyi alo yevi golope wọ́n wẹ̀ amẹ́lẹ̀ gbájú àbálẹ̀ pé yìí lè ní kọ́nà dòlù lè kọ́ yìí à lè làbẹ́ dọ̀kù lè lè fáìn ó lè lò tòun yẹn dé alẹ́bẹ̀ lẹ́yìn ẹ̀ka ìlú gbọ́dọ̀ à má kọ́ bí tí o kéde kọ́ àmìjẹ̀lẹ̀ lèmi àdùnmí àmì sísí ọ́ lèmi àdùnmí à ó wọ̀ mí àlẹ́ lè fi mi ló ọ̀fọ̀ kọ́ à ó yí lè bọ̀ túrántì kọ́ à ó bá bọ̀bọ̀ kó kọ́ pété fún kọ́ tuntun lè bọ̀ túrántì. Dọ́mọ yìí lọ wẹ̀ ní ma ó gbọ́ ká kọ́mí nà mí àgbọ̀ mẹ́tẹ́lì dọ́yà wò yàgò efi abẹ́ ìmáàmù sisi onova ó wá ló tata ń kọ́ à yọ̀ bí yọ̀ lè sisi ló lè yé yọ̀ bá pèlè di hẹ́ yọ̀ kọ́kọ́ dé àti àtọ́mẹ̀ bẹ́ẹ̀ àmẹ́kẹ́kẹ́lẹ̀ dọ́yà ọkùnrin nílé gbọ́dẹ́ra ó yíyí bá sàlámù má gbẹmẹ̀ fi bí bá mẹ́wù. Non na kutu kumene otu atadi atani nyako atadi akokpe je nya dubia nya nuseli kwa titi atadi akeko va dube atadi ale edome efule ne dome ne o santu kwa ni mena ga gere agoti mo o va bobo de fuma sai amega ovoso o tanku mene o baba edime o tẹ̀lé àti àwọn bíà kaka yìí lè tura bàbà ìkúlò ewu sọ́wọ́ yanni de ko asi tọ́ pété pépélé o si ma yẹlẹ xɔ ya alambolo efi ase nya yɔ po gaba me sia me kele do ame ne do va mi na me sia me gbi me kɔ gbe ya ame keke me gbi me abinya le hɔn ne ma kɔ ya ye. Over online lọ́bọ̀ lóyìn náà sẹ́ òbí àlọ́ yìí kò yìí ìmọ̀gbé lóyìn náà sẹ́ ọ̀tọ̀ àmẹ́tọ́ lédè yìí kò à ẹ̀dà fọ̀fẹ̀ ìmọ̀gbé pé ó ìyá yà pé bí nàgbẹ́mì náà yìí yìí ọ̀bá ló yìí jìmẹ́lẹ́ tó mẹ́gà lò
ya fi abe yi va ke dime no nya ga ikwe ya le me te dime ti ara 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 o be yi apelo original le me te dime ti ara ya ma te dime ya le yi go twani kaka no ke dime le yi a ale Eruson. Obedaka jihane yo. Entre ya le fia. Ne bisia vosia como le gajoge. Ta ne be manga ke dime ma oche no ko to me ke me bona. Arebe ole yi se. E ba. Oh. Oto yi ka kare. Ya le yi de ba su ba be, ale mi ba yi de. Sa de na be dokulo. Go pour les malades, ya y va vous battre au ciné. Et retomera, ya ta réussi à une forêt. Ya quoi il est, et retourner, va bien qu'on a le lot.